Iru Ekun. Kí ni ìtumọ̀ rẹ̀? Èèyàn kan ó fẹ́ kó àwọn èèyàn jọ láti máa dáàbò bo odidi ìran Southwest, ìran Yorùbá. Àwọn àbẹ̀rẹ̀ pé kí ni ìjọba ń ṣe? Níbo làwọn ọlọ́pàá wà? Níbo làwọn sójà wà? Níbo ni àwọn civil defense wà? Níbo làwọn èyí tẹ́ dálẹ̀ láìpẹ́ Àmọ̀tẹ́kùn wà? Gbogbo àwọn yẹn ti kùnà. Ipá àjọbò ká àwọn kan individual ni ó wá ní kápá àti ṣe tí ìjọba kùnà láti lè ṣe. Kò sí ni ìkùnà ìjọba ni. Irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ náà ìkùnà ni ó sì dá sí, kò lè méso wá. Kò kí ṣe pé ìrírí ni. Àwọn kan náà ti ṣe rí. Kí ló OPC mú bọ̀? Ṣé bí àwọn ìjọba kan náà wà tán ti fàyè gba OPC rí? Ìtàbà ti gbé kalẹ̀ lórí tó ń kéta fún gbogbo ẹ̀ntẹ́ pé ẹ̀yà ìran kan ló fẹ́ kéta fún. Láti wo àwọn èèyàn wo la ń sọ. Àwọn èèyàn tí ó yẹ pé áàfún lágbára tí ò níwà regulated tí wọ́n mọ̀ ṣe agbára lò. Ẹ bá ṣe wọ̀n ké wọn. Bó bá jẹ́ láńlọ́ọ̀dù tó bá ṣẹ̀ wọ́n orógo. Tó bá wọn dùn nǹkan wàhálà. Ṣé àwọn tó jẹ́ tìjọba gan tí wọ́n bá wọn fa nǹkan wọn ìṣàkóso fún yàn, wọ́n máa gbówó lójú pópó ní owó tí wọ́n lẹ́tọ̀ọ́ sí, wọ́n máa dáná, wọ́n máa gbówó lọ́wọ́ aráàlú torí wọ́n gbé gbọ́n lọ́wọ́ torí wọ́n uniform. Àwọn tó wà regulated nìyẹn o, tó fi dé nìyẹn o, tó wọ́n jẹ́ pé wà internationally recognized, tó ní standard operation system tí wọ́n fi ń control rẹ̀, ó ní wọ́n ń ṣe agbára lò yẹn o. Ká tó mọ́ sọ wípé àwọn tó yẹ pé kò tẹ̀ lónìí tó dé wọn, a rí àbọ̀ àbá rẹ̀. Àmọ̀tẹ́kùn náà wá, tí Àmọ̀tẹ́kùn ti fèèlì ní láti wá nídìí Iru Ekun àbí eyín ajá. Tó bá ti di pé òtòṣèlú ń bọ̀ báyìí náà lóríṣìí kan máa ń jáde. A wá sọ ètò ààbò aráàlú di ọ̀rọ̀ politics. A sọ àwọn èèyàn di caterpillar tàbí fi clear ọ̀nà. A ti mọ̀ tí wọ́n fẹ́ ṣe náà. Tán bá lò wọ́n tán, wọ́n ró wọn lágbára, wọ́n kó nǹkan ìjà fún wọn, wọ́n wá di ọ̀ràn faraàlú. Ipá ìjọba kò tún ní ká wọn mọ́, tó bá yẹ ìjọba tún padà gbógun ti wọn. Tí wọ́n lo àwọn kan náà lánàá, ìgbà tí wọ́n lò wọ́n tán, àní wọ́n dá wọn padà jù wọn sẹ́wọ̀n. Àbí stéètì tàwa yìí náà kọ́ ni. Ṣé bẹ́ẹ̀ lò wọ́n tán? Ẹ̀yin lẹ kúrò wọn lágbára, ẹ̀yin lẹ fún wọn lágbára, wọ́n bá yín clear ọ̀nà tán, ẹ wọlé tán, agbára tẹ̀yìn lọ́wọ́, àwọn náà lò pé àwọn náà ti lágbára. Ẹ rí pé agbára yẹn ẹ gbọ́dọ̀ tẹ́mù ẹ̀ ìgbà tí wọ́n gbé padà jù wọn sẹ́wọ̀n ni. Báwọn alágbára ṣe wọ́n ṣe nìyẹn, wọ́n á sọ wọ́n di caterpillar, wọ́n ti fi wọ́n clear ọ̀nà tán, but ìlú tán fẹ́ dáàbò náà ni ó padà sọ́fà tó gbà náà láforí fa. Ẹ̀yin tẹ́ kágbára lọ́wọ́, ẹ̀yin bá ti ní ìdágbà pé èmi náà fẹ́ ní agbára máa lọ join eyín ajá àbíkan lápẹ̀ lẹ́ẹ̀kan, wọ́n lọ join ẹ̀ náà wọ́n ti gba ara àwọn gúrùpù eyín ajá ni ó kálukú àmọ́ sára fún. Iru Ekun kan tún bẹ́ẹ̀ bí báyọ̀ ẹjọ́ mi lè wá ọmọ Iru Ekun ní o. Àwọn ará ìfẹ́ kan dáàbò wọn tẹ̀rọ aláìsìn wọn, ẹ gbọ́dọ̀ bá wọn dálẹ̀ kún wọ́n gbalẹ̀ ọ̀gbọ́n yín lọ́wọ́. Káwọn sọ bí irú àwọn ìyàwó tẹ̀ nìkan kí là náà wọn àmọ́ jáwọn táwọn tán wọn ni wọ́n ni tí ó dáṣọ fún ní tọrọ ẹ̀ láwò. Ṣé àwọn tẹ́kẹ́ tàbá ti rí ọkàn wó balẹ̀ àbí àwọn tẹ́kùn ó kò wá láyé òkè tàbá rí wọn? Ṣé àwọn tí ó kọ wọn tó yẹ pé kò mọ̀ àbí àwọn political toxic kọ́ ni? Ṣé àwọn ìlàfẹ́ kó ètò àláfẹ́ ètò ààbò wálé lọ́wọ́? Ṣé aráàlú àti wá yẹpẹrẹ débi pé ìjọba lè mọ ìfowá ṣe tó bá wù wọn? Ìjọba ń sọ fún wa pé àwọn kùnà, àwọn fail, so àwọn fẹ́ wá fún èèyàn kan àbáwọn èèyàn kan, àwọn fẹ́ fún wọn lágbára láti máa mójútó ètò ààbò. Bóò ni wọ́n ṣe mọ́ta ló yẹ wọ́n mú ta ni wọ́n yóò mú. Torí ìdílé nǹkan tó burú ni. Àwọn míì sí ń bẹ̀tẹ́ pé tí wọ́n jẹ ni wọ́n wá, agbára ni wọ́n wá. Àwọn míì ń bẹ̀tẹ́ pé wọ́n lò wọ́n ni wọ́n lò wọ́n. Ẹ̀rú bẹ̀tẹ́ pé àníyàn rẹ̀ dá ètò ààbò orílẹ̀-èdè àti ìlú olóká lára tó fi rò pé bóyá ìgbésẹ̀ yẹn dá kò dá, kò lè mú oore wá. Aburú tí ó mú wá ju oore rẹ̀ lọ. Kò yé ṣe wá yìí ní tó ṣẹlẹ̀ lánàá ni. Ètò ààbò ọwọ́ ìjọba ni wọ́n wà. Ẹ mú wá lágbàáyé ibi tán ti ṣe rú ẹ̀. Ibo náà ti ṣe rú ẹ̀ ní Áfíríkà, ibo náà ti ṣe rí ẹ̀ ní ṣé Amẹ́ríkà náà ti ṣe ní àbí Britain.
àbí Saudi Arabia náà ti ń kó ètò ààbò tí security challenge ìpèníjà bá wà fún ètò ààbò nínú ìlú wọ́n wà kó lé individual lọ́wọ́ wà ní afún ẹlágbára ìwọ́n náà lọ́mọ dára báyìí. So wọ́n gbọ́dọ̀ gbé ìlànà kalẹ̀ ètò kalẹ̀ tí ó ní ààbò tí ó ní ààlà tí ó ní àlàálẹ̀ tí wọ́n ń tẹ̀lé tí a mọ̀ pé under ìjọba ló wà tí ó sì ní jẹ́ pé ìlú ta fẹ́ kó sáàfù náà ní tún ṣe kí ni o ní tún terrorize. Èyí tó ń ṣẹlẹ̀ sí wa ti tójú pé ká tún kàn mí kún lọ torí délé ìtọ́ka sí ìkùnà ìjọba ni. Ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tó bá sì jẹ́ ọmọlúwàbí èèyàn gidi kò ní yọ́nú sí Iru Ekun, kò ní yọ́nú sí jẹba ìkó náà kò bá mọ nǹkan tó ń sọ àbí ó fẹ́ jẹ́ ń bẹ́ àbí ẹlẹ́yàmẹ̀yà ti bú ọpọlọ ẹ̀ kò ní yọ́nú sí kíjọba kí wọ́n mú sórí ìjọba lóhun collaborate pẹ̀lú Amẹ́ríkà kí lẹ mú bọ̀ láti bẹ̀ jẹ́bí àwọn tí wọ́n ń kọ́ bá ti terrorist àgbáyé nìyẹn wọn ò rí ṣe so ara ìdáwà gbé fún ẹgbẹ́ kan jẹ́ ká gbé ìjọba dé àwọn tí ẹ fẹ́ gbé fún lọ́wọ́ káwọn ni wọ́n darí wa ètò ààbò ló ṣe pàtàkì jù ìkùnà ìjọba láti sọ pé ìjọba yóò yẹ kójú tì wọ́n gbogbo owó tí wọ́n ń gbé kalẹ̀ lórí ètò ààbò kí wọ́n fi ń ṣe ètò banditry àti terrorism tó jẹ́ pé àwọn òwòye wọ́n sọ wípé kò sí nǹkan tí ń bẹ lábẹ́ rẹ̀ ju pé wọ́n ti sọ di ọ̀rọ̀ òṣèlú lọ ètò jẹ́ tòṣèlú ń bẹ́ẹ̀ ó ti di industry ó ti di ìlànà ìkó ọ̀rọ̀ yọ táwọn èèyàn kan kó ọ̀rọ̀ ń bẹ tí wọ́n fi ń rí ìjọba jẹ ọwọ́ ta ni wọ́n ti fẹ́ gba àwọn owó tí wọ́n fẹ́ fi balance on rẹ àwọn èèyàn sí bọ́wọ́ ìjọba náà ti fẹ́ gbà àwọn èèyàn kan ti gbé àgbékalẹ̀ pé ọ̀dọ̀ ìjọba a máa gbé àwọn èèyàn tí ń já àwọn èèyàn gbé a máa gbowó lọ́dọ̀ ìjọba tó bá ti fẹ́ gbowó tó bá fẹ́ lọ pín owó fún àwọn olóòyọ tí wọ́n ń bẹ tó dìde lé ibi tọ́rọ̀ wá dé ònìyàn mo sọ pé abùkátà sí àdúrà ìwẹ̀ tí ọ̀rọ̀ níjà bá ń kọ ní omi inú